Aare ìbílẹ̀ ní ìlú Ajaṣẹ tó àti àwọn agbègbè ohun lọ́wọ́ Djima Emanuel Zossou láti ẹ̀kọ́ ìrìn àjò fún ọ̀rọ̀ Ọba Olominira ọ̀fẹ́ òkìyó ọba ilẹ̀ Ifẹ̀ ẹ̀kúkàlẹ̀ Zossou ìfọ̀lọ́pẹ̀sọ̀lọ́ mẹ́ta ìdúsó sojuu ọdún àwọn olùkọ́ notre ami, notre papa, Olóyè Itage, tó ti ayé ayélujára. Je voudrais d'abord souhaiter la bienvenue à tous ceux qui sont venus du Nigeria. Je vous souhaite la bienvenue chez vous ici à Bẹnẹ. En tant que chez vous. Nous sommes tous les fils de notre pouvoir. Nous devons faire beaucoup d'efforts pour voyager à travers le Nigeria. Certains se sont retrouvés ici. Et les langues vont se séparer, la colonisation va se séparer. Je vous remercie de votre attachement à partir du Porto-Novo. Il nous unit la bataille à travers le pouvoir de cet enflammé qui nous réunit ici aujourd'hui. Merci pour les étudiants de l'école d'Aare et le pouvoir que vous enseignez, mon cher ami, vous enseignez. Je voudrais également remercier tous les sponsors qui ont aidé notre frère à faire ce que je vais ici. Et je remercie tout le monde frère à Igbimo pour me mettre les choses. Merci beaucoup. Chiffre. Nous aussi, Ayẹyẹ, Itage. Merci beaucoup. Nous remercions les frères pour me faire ces choses à partir. Aqui nós somos Aare ìbílẹ̀ tí Ajaṣẹ wọ́n ní ọmọ wọ́n ní jẹ́ ìtọ́sí lọ́dún yóò máa bí wọ́n ti yẹ ilé ìjọ ìgbà ìyẹn tó ṣe é sí wọ́n sọ yóò sọ gbogbo rẹ̀ tí wọ́n wá ní àṣà ayé ọ̀rọ̀ nípa ìgbàlódé Olominira èyí wọ́n sọ ní àárọ̀ pé àwọn gbẹ́lú àwọn ọmọ ẹni ti ṣe ìlú Ajaṣẹ-Ile bẹ́ẹ̀ ni àwọn ìlú náà láti fún àwọn ọmọ láti àti àwọn ọmọ àgbà tó gbé ìkànnì wọ́n sì gbogbo ẹni wọ́n láti ilẹ̀ ní ọmọ tó sọ ní kíláàsì wọ́n sọ ìpadà sí àyíká àyíkẹ́sì wọ́n ní àyíké káàbọ̀ sí ilé ìlú Ajaṣẹ àjọṣepọ̀ ìlú Ajaṣẹ àti ìlú Nàìjíríà lọ́wọ́ ẹ̀yìn àti ọ̀dọ́dún ìgbọ́dọ̀ ìfẹ́ kó sí Aare wọ́n ní ọ̀rọ̀ ìdásí ìgbòmìnira ọ̀rọ̀ olùdásí ìjọba títí láti sí láti lọ́dún tí ìfẹ́ kò padà ní èyí àṣeyọrí èyí náà ní ẹ̀rọ ṣe wọ́n sọ wá gbogbo ẹni tó fẹ́ gba ìwé-ẹ̀rí ìwé ìwádìí wọn láàyè ọ̀fà àti ọ̀fà sí ẹ̀yìn ọ̀la ọ̀rọ̀ ìbò inú àwọn àdúgbò láti lùdò ọ̀rẹ́ ẹ̀sọ́ àbáṣáká ní ilé ní ìgbà wípé inú àdáyọ̀ lókè tí gbogbo ọ̀rẹ́ ní àti àdúgbò ọ̀rọ̀ ní ẹ̀rọ sí.
sociedad llega a su presidencia, bahwa saya berwajib para nanti dulu yang Majesty mo fi àmọ́lé àti ọ̀wọ̀ fi kí lọ́wọ́lọ́wọ́ tí ó ní kẹ̀lẹ́. Ọjọ́ àtọ́lá olùgbé kí adéwọ̀pẹ̀lẹ́ àtàwọ̀pẹ̀lẹ́sẹ̀ wá ṣẹlẹ̀ ní ìdájọ́ lọ́wọ́ àwọn iṣẹ́. Ó sì wù mí ní orúkọ àwọn ọba náà tó kọ̀. Majesty olùgbé Ajaṣẹ-Ile. Abesma, Upi, Upu, Aramiani, Ajaṣẹ-Ile, Moukaram. Ọba Ayẹyẹ, Onílù ọ̀fíìsẹ́, ìfẹ́kùn ní ilé ìfẹ́ ti Ọ̀ṣun State. Mo kí pọ̀, ọba Adékúnlé, Adébọ̀wálé, Àdúrú ọ̀fíìsẹ́, ọba jẹ ìfẹ́. Kí pọ̀ ọba àkí ti Ọ̀ṣun State àti Commissioner of Culture ti Ọ̀ṣun State ti Nàìjíríà. Mo kí olóyè sí ìdí ọ̀gá Ìjẹ̀ṣà ti Nàìjíríà. Mo wá ní lọ́rọ̀ àwọn ọmọ ọdún ní Aare Ajaṣẹ-Ile. Emanuel Zossou, tó jẹ́ ní ìdarí Asofin ní àyẹ̀yẹ ìwà ìṣẹ̀lẹ̀ iṣẹ́ ìgbàlẹ̀ iṣẹ́ ńlá kan tó wá lálẹ́ láti ìdí fún ìdàgbàsókè ìlú Àjàṣẹ. Ọmọ wọn láti darí ìlú Àjàṣẹ lánàá wọn sí àyè náà. Mo kí bàbá wa káàkiri ìjọ kéde sí ìjọba lójú bàbá wa fún òkè gbogbo akitiyan fún ìdàgbàsókè ọmọ Yorùbá ìlú Àjàṣẹ. Mo kí wọ́n wa ọ̀dọ́ wa pèsè màkẹ́ ìwé tí a gbé pèsè mọ̀lẹ́kọ́ọ́dà wọ́n ti darí ìwé ìlú àtò tẹ́lẹ̀ ní ẹ̀ṣọ́ ẹ̀. Mo wá kí chief olùlàṣẹ. Mo kí púpọ̀ nítorí pé tí a bá fẹ́ ní lónìí, mo gbà pé iṣẹ́ rẹ̀, agbára rẹ̀, agbára ọlọ́run rẹ̀ nítorí pé ó ṣe wàhálà púpọ̀. Kúrò nínú àbíyù, ọ̀rẹ́ wọn lọ́wọ́ sí ilé ìjẹ́ máa ń lọ ọ̀tọ̀. Mo kí púpọ̀ nítorí lásán lọ́wọ́ ìyá máa ń mà, ọ̀kan ní orí láti mà, ọ̀kan ní ẹ̀wá ẹgbẹ́. Ṣe ìgbẹ́ ọ̀dọ́ ọba tí wọ́n tún ṣe fún ọmọ ẹ̀ṣin bẹ́ẹ̀ lọ. Nítorí pé aláìsọ ilé Yorùbá, Moukaram wá lọ ká ní àtàkùn ìrìnàjò tó kọ́ láàrin àkókò sí èdè ilé ìgbàgbẹ́ tó ń bọ̀ wá. Lẹ́yìn tí wọ́n gbà ní pé ọ̀dọ́ ọba náà ọ̀rọ̀ ọ̀dọ́ wa, àmọ́ àtàkùn ìrìnàjò tó ń jẹ́ bí àtàrà ẹni púpọ̀. Mo kí gbogbo ọmọ ẹni lẹ́kàlẹ̀ aláìlọ́dá èèyàn sí òkè etí àpáńlé etí àwa káàrọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá. Bàbá wa Olominira ó jẹ́ olùdarí Asofin àtàwọn olùdarí àṣírí ìlú Bẹnẹ. Lórí ìdílé lórí wọn wà kò sí lọ́wọ́. Lórí ìjọba Ajaṣẹ-Ile ní náà ló fi ẹsẹ̀ pàtàkì ìgbésí àṣẹṣọ́ nínú àti ẹ̀kọ́ akẹ́kẹ́ ìgbésí àti ọmọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ fún tìfẹ́tìfẹ́ náà ló fi wọlé. Mo kí gbogbo ọba tó kó òwe ìlú Nàìjíríà ló ti wá sí nítorí pé ìrìnàjò kì í ṣe ẹ̀kọ́
ọlọ́ọ̀bá ọgbẹ́ ní àgbòwá bí ó jẹ́ kí ṣe ẹ̀rí dáadáa ó wà gbára ilé ní ọ̀rọ̀ mo kí í ká nítorí ládàá àgbẹ̀dẹ́ wọn lọ sí ìgbà tó ń lò láwọn sọ pé ẹ̀rọ àbá ìdájọ́ àgbà ìgbà ọ̀gá tó ń pọ̀ ìsọjà rẹ̀ òwe wà láti ní ìdájọ́ bẹ́ẹ̀ yàtí ògá ní gbogbo ìmọ̀ tó máa ṣe wàhálà pọ̀. Mo kí brọ́dà wa tó ń láṣẹ nítorí kí alifábẹ́ẹ̀tì deuxième édition nígbàdí édition kejì nítorí mo wá tiẹ̀ sí ọlọ́run tó máa ní ká wá tí ò ní ló tún jẹ́ ká tún wá pípọ̀ fi kún. Àwọn ẹ̀kọ́ náà tẹ́ wá kọ́ àwọn ọmọ tẹ́ ń kọ́ gbogbo àwọn ẹni tí ń kọ́ lọ́dọ̀ yìí ọlọ́run bá tó fi ìmọ̀ fi máa kálá ká sọ sí èdè lárúbáwá ọlọ́run bá fún ọmọ yìí jù báyìí lọ. Ìmọ̀ náà táwọn ọmọ náà gbàgbà sí kọ́ ọlọ́run jẹ́ kan fi ṣe rere ọlọ́run ò ní jẹ́ kan ṣubú dànù. Mo kí gbogbo wọn sẹtífíkẹ̀tì wọn fẹ́ gbà lọ́jọ́ òní ọlọ́run jẹ́ kan fi rí ìhun rere fi ṣe. Mo wá kí gbogbo àwọn tó kò ní Ọ̀ṣun state nítorí òun ni mo rí kà lára mọ́tò tí wọ́n gbé wá parliament lánàá nǹkan pé mọ́tò náà ni mo wò wọ́n jẹ́ níta ẹ̀. Ọ̀ṣun state tó sì jẹ́ state kan tí nílùú Àjàṣẹ́ bí nílùú Bẹnẹ bí tí a nífẹ̀ẹ́ sí púpọ̀. Commissioner of culture tí ẹ bá délé ẹ bá mi kí ọ̀gá Ọ̀ṣun state ẹ bá mi kí wọn gan kẹsì máa bá mi sọ fún wọn pé àwa náà rẹ́dì níbí láti máa sọ pọ̀ pẹ̀lú wọn fún ìdàgbàsókè ìwà méjèèjì, fún ìdàgbàsókè àwọn akẹ́kọ̀ọ́ fún ìdàgbàsókè àwọn ọmọ olùkọ́ fún àwọn ọmọ sí pé gbogbo tí olùràṣẹ ṣe nípasẹ̀ àwọn àyè gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́sìn gbogbo ẹ̀ tó sọ lórí èyí ò bá gbé àti ìtìlẹ́yìn bá ti fẹ́ àtìlẹ́yìn láti jù báyìí lọ nítorí pé ẹni tó bá mú ọ̀nà tó mú nítorí bá àyẹ̀wò ìlú yóò fẹ́ láyé ṣe lọ́rẹ̀ àtìlẹ́yìn tó mú mi ní pé yá sún kíkí náà lè ní ìgbàgbọ́sókè àti gbogbo ọ̀gá tí pílàtì ẹ̀dá ènìyàn lọ́tọ̀ bá gbé àti gbé lókè ló ní wàhálà díẹ̀. Àmọ́ tó bá ti ọ̀rọ̀ ìjọba gbígbé ẹ̀ máa rọrùn. Nítorí ẹ̀ ẹgbẹ́ ní ìbájé lóṣù òkà pé àbá ní mo ń sọ alájàṣẹ́lẹ̀ kan àbá ní àwọn ìdílé òkú kan ó jẹ́ pé lọ́dọ̀ pẹ́rẹ́lẹ́tì ti obìnrin wa ní wọ́n bá wọn gbà sọ́wọ́ tí wọ́n bá gbà sọ́wọ́ àti dé ọ̀sán orí náà kọ́ nílẹ̀ yìí ló jẹ́ tó rọrùn nígbà bá gọ́ọ̀mẹ̀ntì sọ láti wá sọ ìdíjẹ́ fún olùdarí ìpínlẹ̀ nígbà ọ̀sọ́ nítorí gbogbo tó bá ti di òfin ó ti di dandan fún ọmọ ìlú ọ̀nà tó lè gbà ó lè fi wọnú òfin láti dá ọmọ náà nínú ìmọ̀ràn mi ni pé àtìlẹ́yìn nínú owó pẹ̀lú pé àti ìṣe ìgbàgbọ́ àtìlẹ́yìn náà ọlọ́mọ àpàwápọ̀ bàbá mi ọlọ́mọ pàápọ̀ fún àdọ̀lẹ́ ọlọ́mọ pàápọ̀ fún àdọ̀lẹ́ nítorí ìran Yorùbá ìjọ Yorùbá ìjọ ọlọ́run gbé lálẹ́lẹ́ ìjọ ọlọ́run gbé lálẹ́lẹ́ gbogbo ohun ní ẹ̀yọ́ máa ní jẹ́ ìyàn ìbẹ̀ lọ́wọ́ wa ìmọ̀ ń bẹ lọ́wọ́ wa owó ń bẹ lọ́wọ́ wa ọlá ń bẹ lọ́wọ́ wa àtúntò aláṣọ̀kọ̀ra owó ń bẹ lọ́wọ́ wa gbogbo ọgbọ́n bẹ́ẹ̀ kò sì wọ́n wá sí lọ́wọ́ kí ẹ̀ máa wọ́n fi nítorí àti kúmọ́ lórí orí ìṣẹ̀lẹ̀ nígbà nígbà lọ́wọ́ tí bàbá wa aṣíwájú tí mú ìdí ara Nàìjíríà. Nítorí wọ́n bá wọ́n wọ́n mú ọmọ Yorùbá ní Yorùbá rẹ̀ pé ọ̀tíṣàn dá. Èyí tí wọ́n ní ọmọ rẹ̀ pé èèyàn tí wọ́n jẹ́ láti bàbá àwọn ọ̀pọ̀ èèyàn náà sì kù lára wọn. Ọlọ́run wa ló jẹ́ kó darí Nàìjíríà dáadáa. Nítorí tó bá darí àdáadáa, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ń kalẹ̀. Nígbà tí a bá gbé ààrẹ fún ọmọ Yorùbá Nàìjíríà lè máa ní lọ síwájú. Tí bá ti gbé ti bẹ́ Nàìjíríà, akẹ́kọ̀ọ́ wá síbí. Akẹ́kọ̀ọ́ fẹ́ wá sí ìbílẹ̀. Nítorí akẹ́kọ̀ọ́ fẹ́ láti ìgbà láti ẹgbẹ́ wá láwọn òṣèré
tí wọ́n bọ̀ sọ. Wọ́n ní bàbá tó ti wọ́n lò náà tí wọ́n sọ̀rọ̀ orí àdáyé olóyè owó ilé tí wọ́n ti ọlọ́run wọn ti ṣe ní kíákíá. Owó yìí tí wọ́n fẹ́ bá ìjọba sọ̀rọ̀ ọba ilé ìlú ọlọ́pọ̀ ní àwọn ilé ó sì sọ̀rọ̀ ẹsẹ̀ wọn lọ́wọ́ ní kíákíá. Nítorí tí àsìkò ìgbàsíkò ti ààrẹ ṣe lábẹ́lẹ́ àpèrè àwọn ajé ọba ajé lápèrè ọ̀pọ̀n sọ́sọ́ báyìí lẹ́yìn tí wọ́n àbàgbà bàbá wa tí wọ́n jẹ́ aṣojú gómìnà Ọ̀ṣun state bàbá lẹ́yìn tí wọ́n náà ní àpò sí ọ̀dọ̀ àwọn ẹni tí a ti lè wọ́n wá láti lè gbé ìwé-ẹ̀rí fún àwọn aráàlú àgbo wa lè rí aago mẹ́ta ní ìṣẹ́jú márùn-ún báyìí. Atẹ́gùn sì fẹ́ dáadáa nínú yàrá tí àwọn àyè ká má wà di aláṣejù ní ọ̀dọ̀ ara wa. Lábẹ́ ilé ọba bàbá tí ìwọ̀n mú jẹ kàkàkà yéèsì káyéèsì ìbú. Ìsáájú ni wọ́n ti sọ ní àkọsílẹ̀ ọ̀pẹ́
Ajé òṣìṣẹ́ lára wa. Gbogbo ìjọ àdúrà tí wọ́n bá ìlú ọ̀gbọ̀n. Àdékọ́lá ìfowó ẹ̀ṣẹ̀ aṣojú wa aṣojú àwọn tí wọ́n wá. Aṣojú àwọn tí ìyá ìjọba ọlọ́sùn ní ìlú àwọn àti òṣìṣẹ́ ní ẹnìkọ̀ọ̀kan wa yóò fi ṣe ibùgbé ọ̀la tá a bá wojú aago wa rí wípé aago mẹ́ta ti kọjá lẹ́yìn tó sì jẹ́ wípé àdéhùn tá a ní pẹ̀lú àwọn tó ní àyè tá a wà yìí ní aago méjì lérí ìwé tí bẹ ní ọmọ wa rí wípé aago méjì ní àdéhùn tí a jọ ní pẹ̀lú wọn àmọ́ rírò tẹ̀dá ṣíṣe náà ní ti